no sikla is fine. Madam? What is wrong with you? How can you be so shallow? Kenny, you are educated, but believe me, you're a stark illiterate and you just cannot see it. Don't you dare insult me. I was trying my best to get my son married to your daughter, not knowing that she's a walking corpse. Lenny, Kenny. Yes, Lenny. I am disappointed. Sweetheart, please. I'm disappointed in you two. I'm disappointed in both of you. What? Yes. You're calling me a thief? What are you going to do? What do you want to do? That's why I say you're a stark illiterate. I am am a stark illiterate. If not because of Bankole, I will have... Baba Fifi, please leave that thing. Leave that thing. I'm leaving your house. Or if you want to fight, you can come here now and fight me. You have had enough. You call the police now. You have had enough. I'm going and I will never come back here. I'm going out of your lives forever. Burning up. You wanna carry on, but the strength just ain't enough. How could you let this happen? How could I let this happen? I didn't intend for this to happen. Take it out. Get rid of it. Get rid of it. No. Jimmy, the last time you promised me that it wasn't going to happen again. I almost lost my life. Baby, don't be selfish. Don't be selfish. You want to bring a child in this financial situation when there's no money? Huh? In this recession in Nigeria, no child of mine will be born and will suffer. I am not ready. Torí pé ìdúró òsì, ìbẹ̀rẹ̀ òsì, ìdúró òsì, ìbẹ̀rẹ̀ òsì. Where is my pictures? Kó tó ṣẹlẹ̀ mi ìmọ̀ mọ̀ fọ́. Because ó ti náwó sí mi ìmọ̀ mọ̀ fọ́. Sọ̀rọ̀. Ṣé mo mọ̀ fọ́ ni? Má bínú jàre mi mọ̀. Mọ́mí. Ẹ káàbọ̀. Kí ló dé ìta mo ti ń gbariwo yín? Ọkọ mi. How are you, my love? I'll miss you. I miss you too. Daddy. Mọ́mí àwa náà kí yín. Ẹ jọ̀ọ́, a sì ríra. Hello. Tọ́lá wo ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà. Kéèsì kan wà bẹ́tà ní láti yọjú. Màmá ẹ̀ ló máa họ́ọ̀gì bó ṣe họ́ọ̀gì yẹn. Tó bá gé mi, ó máa kúnlẹ̀ ni o. Ó ti gbọ́ yá kúnlẹ̀. Kúnlẹ̀ kò kí mi. Wọ́n ní kò bẹ̀rẹ̀. Àwọn ní ìbàjẹ́ ìta ilẹ̀ yìí àgbàyà ẹ dákẹ́. I'll miss you. Woman. 15 years. 15. Wo bó ṣe gùn. Ta ló fi jọ? Mo béèrè ní ta kí lẹ wí? Ẹ jẹ́ enjoy wọn báyìí. Ojúnu ara ló fi jọ. Really? Ọ̀ṣẹ́ ẹni tí a bá máa jọ àjọ tán ni. Bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Kí ló ti jẹ́? Daddy, I've not eaten. Kí ló dé? Kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wà nulẹ̀ yìí kẹ́ má lè fàbúrò yín ló ń jẹjẹ. Dáadé ọmọ kó tó ṣẹlẹ̀ bó ṣe dé ọ̀rọ̀ frame picture ẹ̀ ló ń wá kiri kó sọ pé òun fẹ́ jẹun àbí. Ṣe rí pàgbàyà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta. Dára sí mi. Kí ló fẹ́ jẹ? Ìtùnú. Yínká. Ẹ mọ̀ tẹ́ máa ṣe fọ́mọ mi. Náà kò tí sọ nǹkan tó fẹ́ jẹ ni. Yé wa. Ṣé tó wà? Mommy, I'll really miss you. Kò sí wàhálà ń gbà yẹn. Ìwọ jókòó kó fẹ́ dọ̀ ẹ́ lórí òróǹro.
ìwọ àti bàbá ẹ máa chit chat ó yá báyìí ẹnì ṣonú kitchen à ń lọ kitchen àwọn mélòó la máa dáná fẹ́yàn kan báyìí. rí wọn alápá má ṣiṣẹ́. ìyá ayé lè gbogbo yín yẹn jọ ẹ ti lazy jù wòrán mi mọ èjì wọn ti darúgbó sílé ó jẹ́ mójú táwọn ọmọ ẹ. Welcome, Daddy. How you doing, baby? I'm fine. How is Uncle Yemi? He's fine. Oh, that's good. Everyone is fine. How's Daddy? Oh, tètè padà lọ mo ti sọ fún Ọlọ́run yẹn kó tó padà lọ máa tó bí oṣù mẹ́ta kan mo ti fẹ́ kí gbogbo nǹkan yẹn kó ṣojú ẹ̀ bí náà o ti get ẹ̀ ń sìn òun ló lè mọ kí mi mọ́ dáadáa yẹn oníbàjẹ́. Okay, Daddy. Daddy. What? I'll tell you something. What is it? My old friends organize a welcome party for me tomorrow. In America, right? Yeah, in Nigeria. Old friends? Yeah, Daddy. In Nigeria? Báwo ṣe ń sọ̀rọ̀? Ibo lẹ ti ríra? You're communicating now. Listen! Ọmọ 15 years ó sọ pé o ní old friends tẹ́jọ́ ń sọ̀rọ̀. So látọ̀hún sí bí ẹ ti jọ organize party lẹ̀ so ó ti mọ̀ gbà tó máa dé. You are going nowhere. Daddy, please. Ṣẹ̀san driver mi ló máa gbé ẹ lọ. Ó máa dúró tì ẹ lọ. Tẹ́ máa fi ṣe gbogbo nǹkan tẹ́ máa ṣe. Èmi ni máa sọ time tó máa gbé ẹ débẹ̀. Èmi ni máa sọ time tó máa gbé ẹ kúrò ńbẹ̀. Is that okay? Yeah, it's fine. Okay, good. There's something in your bag. Uncle Yemi òun ló fi síbẹ̀. Ó rà pẹ̀ síbẹ̀ ni. Mo mọ̀ kí wò fún ara ẹ o mọ̀. Ìdán bí ti bá gẹ̀ wá tó bá ti tú wo ìyá ẹ̀ máa dá ẹ padà lọ síbi tó ti ń bọ̀ lénìí. Báàgì ẹni mo fẹ́ lọ tú yẹn straight. Kọ́kọ́ fún mi tọkọ mi ná ó yá mú tọkọ mi wá. Ó yá wá fún mi tèmi kò tó bẹ̀rẹ̀ sí ní pè fún àwọn ètò gírí wo. Fún mi lélẹ̀ náà. Máa yí. Ẹni sùúrù kí ló ti gbogbo yín gba méjì tèmi wá lẹ́yọ kan. Ó bẹ̀ tán. You look so feminine. Ṣé kìí ṣe bóbìnrin? Wọ́n ṣẹ́kẹ̀ mi. Ní sùúrù. No. Ṣé mi ò wá nígbà nǹkan kan ni? No, bàtọ́ fún ẹ̀kọ́ tó sọ pé it looks feminine. Àwọn tá feminine fún èmi jẹ́ kémi lò. Mú wájàre ìjẹ́ ẹ máa tó pẹ́ mi. Bàtọ́ ti lọ́kàn láwọn ni ẹ́. Òun ló ṣe ń ṣọ̀kan láwọn. And what? Ó fún mi kò tó, olè ló ń pè bẹ́ẹ̀. Ó ṣèjàre ọkọ mi. Ẹlẹ́gbọ̀n, ẹ jẹ́ ká tìbí ṣáná kí èso ogun. Kí ló yí? Ẹ̀gbọ́n nǹkan ń ṣe yín. Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ fúnra. Ó ṣe jẹ́ pé àwọn tá a máa ń wá sọ́dọ̀ yín tẹ̀ ń fún ní nǹkan táàrin nǹkan gbà lọ́wọ́ yín tẹ̀ máa fún wa lówó tẹ̀ bá fún wa 1,000 naira. Ẹni tí tá a bá fowó yẹn ṣe nǹkan tá a bá fowó yẹn ṣe ó máa ń di dọ́bù ni. Ẹ̀yin gangan tẹ́ wá ń fún wa ní owó yẹn. Ẹ̀gbọ́n ẹ̀ balance o. Ọlọ́run. So ìwọ náà ṣàkíyèsí. Ó ṣàkíyèsí o. Sórí má lọ máa rò pé bóyá aṣọ tí mo wọ̀ àbí bàtà tí mo wọ̀ gbogbo bí mo ṣe jókòó síwájú ẹ̀ àgbọ̀bì fún mi o ọlá pé gbà táàrin kan mú táàrin kan ṣe ní káàrin kan ṣe jì tààrà yẹ aṣọ yẹn gbà yẹn o àbúrò mi lè parọ́ fún ẹ bí mo ṣe wà ẹ kò yé mi 2 hours yesterday mi jẹun kan nílé mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ mi tí nǹkan tí máa depend on lé mi as in I don't have anything mo ṣe wà tí n bá tán bá pé báyìí mo fẹ́ sáré lọ sí ìmọ̀ nǹkan tí mo lè fi gbé tí mo lè fi dọ́fẹ́ défẹ́ I don't have sórí kò yé mi o. Ẹnu ẹ̀gbọ́n kan tẹ sọ lẹ́ẹ̀kan ẹni tí a fẹ́ lọ síbi kan sìn àti ro mọ́tò débẹ̀ ó máa nira àná ẹ̀sùnkúnsùn ni ẹ̀ jẹun lẹ́yìn tẹ́ ń fa wa lówó ẹ̀sùnkúnsùn tá máa sunkún wọlé tá máa rẹ́rìn jáde. ṣé bí wọ́n fún ẹ mọ́ mi náà ó mọ mo ṣe máa ń náwó mo ṣe máa ń ṣe náà ṣé bí wọ́n fún ẹ just take a look at me náà ṣé mi tó mi ń jájòjì fún ẹ náà. Ó yà mí lẹ́nu náà. Ó yé mi ó ti sún mi. Ẹ̀gbọ́n ẹ láti jáde sí ni o ẹ jáde sọ́rọ̀ ara yín ni o. A jẹ́ pálá ṣe mí láti màá ti ṣe ara ẹ̀ ní o. Aláti ṣe yín ó láti màá ti ṣe ara ẹ̀ ni tí nǹkan bá ti ń rí báyìí èèyàn gbọ́dọ̀ sún o nǹkan tó dáa ó fàdúrà èyí tí ò dáa ó náà fàdúrà ni o ẹ má jókòó. A jẹ́ pé kí sóńbì àmì tó dìbò àyàfi kí n yà tó lóhùn mi. Lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá mọ nọ́mbà kẹ́ pé Ọlọ́run.
Inanjo, 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 Ogiri Osa. Inanjo, 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 Ogiri Osa. Ẹ̀wí fẹ́ni fojú àná òkú dẹ̀ ti pẹ́ bọ́ra máa tó bọ́ láṣọ. Torí pé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí, ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí, fẹ́ni tó gbọ́dọ̀ mí. Ilé táwa bá ti wọ̀ yóò sọkú. Mọ́mí, àwa ṣé lóòótọ́ ni Tẹ́niọlá gbọ́? Bẹ́ẹ̀ni máa kú okú. Ṣé lóòótọ́ ni? Someone should talk to me now. Is this true? Bàjẹ́ ó bàjẹ́. Òjò làwa tí ń pa bàtà tí ń pa jọwọ́jọwọ́ etí rẹ̀. Àwa nínà tí ń jó ní wáíwáí. Wèrè pé ní wá ò níbi kan à ń gbá mú. A ò pé kóhun tó ti ń dára máa bàjẹ́ o. Mo ní ìdájọ́ ògiri ọ̀sá. Ilé tábà ti wọ̀ wọ́n ṣọ̀fọ̀. Ilé tábà ti wọ̀ wọ́n sọkún. Ilé tábà ti wọ̀ wọ́n ké ìbànújẹ́. Ilé tábà ti wọ̀ wọ́n máa ké. Àwa lọ gara ọlọ́ṣà. Alọ́kọ́lóhùn kígbe. Ìbànújẹ́ làwa ó mú bá yín. No man in I don't want to know never for you walk on camera my boy in la chora. Alright guys. Yeah, easy. Inspector Kolanko, Consular Officer. Ó dà pé wọ́n náà fẹ́ lọ sí kìlókè láìpẹ́ wọ́n jáde. Okay. Mo gba information kan. Àgbègbè ẹ̀dẹ̀ ló ti ṣẹlẹ̀. Wọ́n ní ọmọ bàbá olówó kan ó ṣẹ́ẹ̀dì láti lè wò wọ́n lọ́bì kan àwọn kan àtàkì wọ́n dẹ̀ pa. Ìjọba ẹ̀ gbà láì tì. So wọ́n fẹ́ ká handle case. Guys, I know we can do this. Tí Kọ́lá bá ti dé ẹjọ́ orí mi. So call out you and you. Ẹ máa lọ sílé yẹn. Ẹ get necessary information fún wa. Ká bẹ̀rẹ̀ iṣẹ́ ní lórí ẹ̀. Ẹ open case file yẹn straight. Ṣé get? What else? Ẹyin tí wọ́n ní information àbí? Yes sir. Okay, kí wà táwọn tí mo ẹ̀kẹ́ rí mi kẹ́ tó lọ? Yes sir. Are we clear? Sure. Alright, thank you guys. Yes sir. Yes, sir. How you doing? Fine, sir. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Ẹ kú àtẹ̀mọ́ra, sir. Okay. Ẹ pẹ̀lẹ́. Sit down. Thank you, sir. Thank you. Ẹ ṣé. Ẹ pẹ̀lẹ́, sir. I'm Inspector Kola, and this is my 2IC, Sergeant Kunle. A wá láti wá bá yín kẹ́dùn lákọ̀ọ́kọ́ náà, and then ká sọ fún yín pé ní ọ̀dọ̀ wa àwa ní case file matter ọmọ yín tó wà lọ́wọ́ ẹ̀, and tá bá rí any information tí ẹ ní lọ́wọ́ tó lè support ìwádìí wa, ẹ jọ̀ọ́ má hesitate, sir. And once again, accept our condolences. Ta ló pa mí lọ́mọ? Ẹ ò understand me. Wọ́n sọ pé l'accident o. Wọ́n ló sùn sílé kókó. Wọ́n ló sùn síbí kan wọ́n gbókò ẹ̀wà o. Èèyàn kan yìnbọn fún nílùú tó lọ bá. Tó ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. Tó ní joyè, tó ní everything. Tó jẹ́ pé ibo ló ti rí ìbọn. Ibo ló ti ra ọta ẹ̀. Why tó fi pa mí lọ́mọ? Wọ́n tí mo kàn fẹ́ gbọ́ lẹ́nu yín nìyẹn. Officer, ẹ kàn explain ẹ̀. Ó ti tán. Ẹ ní ẹ̀tọ́ láti mọ̀,
and mo mọ bí tí pain yẹn ti ń wá àmọ́ ohun tí àwọn ọlọ́pàá ń ṣe ó pẹ̀lú nǹkan tá a ṣe wá síbi pé gbogbo ìbéèrè tẹ́ béèrè ìgbà tí a bá máa fi parí ìwádìí wa gbogbo ẹ̀ délẹ̀ wọn ni a máa fún ní èsì ẹ̀ kò wá ń ṣe èsì lásán èsì tó fi ẹsẹ̀ múlẹ̀ cogent information a dẹ̀ máa rí wípé ẹni tó hùwà ìbàjẹ́ ìdí tó ṣe wù ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ ẹ̀ á sọ torí pé a máa fi ìyà tó tọ́ àti tó yẹ a máa fi jẹ so ẹ fi ọkàn yín balẹ̀ a kò fẹ́ kẹ́ mọ̀ pàwọn àlàwà ní orí kéèsì lọ́wọ́lọ́wọ́ yìí deeply sorry. Is that all? That is all you have to say. ẹ àfi tẹ́ bá yẹ pé ẹ ní àfikún nǹkan tẹ́ fẹ́ ká mọ̀ tó máa ràn wá lọ́wọ́. àfikún wo lẹ ń béèrè lọ́wọ́ mi agbófinró ní ìnáwó wọ́n assign yín láti wá handle case so ẹ ń bọ̀ ẹ ò lè fún mi ní solution sí nǹkan tí mò ń wá pé ní báyìí ló pọ̀ mọ́. Okay, no problem. I more understand. Any kan ló mọ̀. Ibu ọ̀nà oníyàwó now. Yes or no? I do, sir, but I... O ti bímọ now? Yes, sir. Ọmọ ẹ̀ ò ní kú o. Tó bá kú ló máa mọ̀. Thank you. Ẹ ṣé. Okay, sir, I understand your pain. No, ẹ má worry, ẹ ti ṣe tó. Okay. Okay. Thank you. You're welcome. Thanks for coming. All right, sir. Thank you. All right, sir. All right, guys. No, thank you, officers. All right. Ẹ pẹ̀lẹ́. Ẹ take it easy, sir. Má allow anybody láti tún wá síbí mọ́. Any officers tó bá tún ti wá síbí jẹ́ kó pè mí lórí phone. Ẹ má allow wọn láti wá jókòó síbí mọ́ tán bá ti ní news gidi tó fẹ́ fún mi. Ta ló ń kọ̀ nínú yín náà? Ta ló ń play orin nínú yín nígbà tí mi wà lókè lẹ́ẹ̀kan? I'll play music. I'll play music, sir. Wọ́n náà wáyé gbé ẹ̀mí kó play orin kárẹ́ ní ọ̀hún. Etí dùn mí ni mi ò gbọ́ orin lórí fóònù ẹ̀yọ̀kan nínú yín. Kálẹ́ nìyẹn. I'll play music. Tí kankan nù yín ò bá play orin, ta ni fóònù ẹ̀rín tí mò ń gbọ́ ti lọ? Kí ló lọ? So inú yín dùn wípé àbúrò yín lọ àbí? Rígìtòn gbogbo yín ẹ yọ kúrò bẹ́ẹ̀, okay? Tí bá ẹ bá gbọ́ pé fóònù ẹnìkan kan rígì nínú yín tí mo gbọ́ yín kankan bẹ́ẹ̀. Daddy, take it easy. No, it's okay. It's okay, okay? Is this the right time for you to play music? I play music. I'll play now. I'll play music. Jọ̀wọ́ Èdùmàrè o, má jẹ́ kí n pòfo ọmọ. Tá bá fi dídà tèmi ni ẹ kò ní lọ. Mommy, why now? Ní pẹ́ dé tó bá pé nǹkan tó ń ṣe yín ni àbí? Ẹ jẹ́ ká tètè lọ ká tètè padà dé. Before 5 àti máa dé just 2 hours. Yes, just 2 hours, right? Nǹkan tá fẹ́ ṣe ò pọ̀. Ẹ kúkú ní gbọ́ tèmi. Mo ti gbọ́ ẹ má lọ. All right, mommy, thank you. Ní pẹ́ dé. 5 is 5. Jọ̀wọ́ kábíyèsí o, má jẹ́ kí n fojú sọkún ọmọ. Ìfẹ́ ọkọ̀ ẹ̀kọ́ wà gbó. Ìpẹ̀lẹ́. Yẹ́! Tálọ́ ìbọn! Ìtùnú! Ìtùnú! Yẹ́! Mom! Kí ló dé bèrè? Kí ló ṣe? Kí ló tó pariwo bẹ́ẹ̀? Aláwọ̀ orúkọ yìí.
burúkú yìí. Ọlá. Àlá burúkú yìí. Ti dáyà jẹ mi. Ẹ̀rù ti gbè mí náà ni. Ẹ̀rù bà mí gan. Ilé ìsókè. Ìsókè. Jọ láti sùn bàbá. Torí mi ti mọ̀ tó ṣẹlẹ̀, n kò ṣàríwó àti. Ta ló tún pè ẹ́ lóru? Ọgbẹ́ ọmọ nọ́mbà yìí o. Ìṣòro kọ̀ǹtrátọ̀ ẹ̀ nìyẹn lówó. Àwọ̀ yìí o, nọ́mbà yìí ni mo dámọ̀ mi mẹ́rin tó sọ̀rọ̀ yìí ta ní. WhatsApp mate, WhatsApp. Ta ló sọ̀rọ̀ ni mo fẹ́ understand pé kí ló ṣẹlẹ̀, mi ò dóhùn yẹn mọ̀, ilẹ̀ ti ṣú o, ṣé ká sọ̀rọ̀ lọ́la ni àbí báwo? WhatsApp ni báwo kí ló ṣẹlẹ̀? Yeah! Mo dárò! 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 Àwọn ọmọ mi rẹ̀! Àwọn ọmọ mi rẹ̀! Wọ́n ti pa mí lọ́wọ́! Wọ́n ti pa mí lọ́wọ́! Wọ́n ti pa mí lọ́wọ́! Yeah! 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 Ẹ gbà mí! Ẹ gbà mí! Tani mo ṣe tó tẹ̀mí lọ́wọ́? Ìnájọ́! Ìnájọ́! Ìnájọ́ ògiri òòṣà. I can't take this anymore. I need to speak my mind. What is going on? Kí ló ń ṣẹlẹ̀? The same note tí wọ́n drop nígbà tó pa àbúrò mi àkọ́kọ́. Same note yẹn náà ni wọ́n drop nígbà tó pa ìkejì àti nígbà tó pa ìkẹta. Which automatically means same source. Ibi kan náà ti ń ṣiṣẹ́ ibi. What is going on? Is there anything I need to know? Mommy, ṣé mo lè bẹ̀ Ọlọ́run kí wọ́n bẹ iṣẹ́ ọwọ́ yín àti ti dáàdì kán bẹ̀ wọ́n fún àwọn ọmọ ibi tó kù. Ilé tabati wọ̀ ń ṣọ̀fọ̀, ilé tabati wọ̀ ń sọkún, ilé tabati wọ̀ ń ké ìbànújẹ́, ilé tabati wọ̀ ń máa ké. Àwa ló ń kára ọlọ́ṣà, alọ́kọ́ló ń kígbe, ìbànújẹ́ làwa ó mú bá yín. No man in I got no one and I don't know and I never for do walk together I'm a boy in life. Erasa. Kí lẹ wí? Hey? What? Mọ̀ kan tó máa ṣẹlẹ̀ sà. Ẹ fi ọkàn yín balẹ̀. We're going to be on top of this right away. Calm down. I understand. Ha! Ẹ wà lé àbí? Àwọn akọ̀yìn lára láìpẹ́. Yes, sir. Ẹ má bínú ẹjọ́. So sorry. Yes, Doctor, ẹ dẹ̀ sure pé daddy wà okay? Wọ́n wà okay, ṣe wọ́n kàn relax ni. Wọ́n ò sùn látànà o. Ṣé wọ́n lo àwọn oògùn tí mo kọ fún yín? Gbogbo ẹ̀ ni wọ́n lè mí fúnra mi ni mò ń fún wọn. Okay, kò sí nǹkan tó ṣe wọ́n. Since tán ti ń lo àwọn oògùn yẹn, wọ́n máa wà okay. At 32, mo ti bímọ tán. First born mi, 24, òní mo bí. Ìgbà tí màá fi pé 26, mo ti ní millions lọ́wọ́.
at 57 tí mo wá ẹ̀. Òun lójú mi rí rádaràda. Ẹ rí pé bẹ̀rẹ̀ mi dùn. Kí ló fa gbogbo eléyìí? Ẹ ní oògùn tẹ́ bá máa fún mi, ẹ jẹ́ kó jẹ́ oògùn tó lè jẹ àwọn ọmọ. Ẹ wo doctor, àbí ṣé a rí oògùn tá a máa fún wọn tí wọ́n fi wà okay? No, oògùn tí mo kọ fún yín yẹn ó máa jẹ́ kán sùn dáadáa, so wọn ò ní ìdògùn. Kò sóhun tó ṣe mí, dára sí mi. I don't have any problem. Oògùn ló wọ́n máa fún mi tí bá ti sùn báyìí, tí wọ́n máa jí báyìí, káwọn ọmọ yẹn ti wà wájú mi. Láìsí bẹ́ẹ̀. Thank you so much, ma. Má pè yín tí má need anything. Okay. Mo ti fẹ́ máa lọ sá. No, má wàá mọ́ tí o. Má lọ. Okay. Má wàá mọ́ ṣùgbọ́n tàbí kó mọ́ ọmọ ẹ̀dá ni kò bá ń bọ̀. Daddy, ẹ wá sùn lókè. I'm okay. No, you need to sleep, please. Oh yeah. Anike did. Leave me alone! Mami jọ kó ṣọ́. Ẹ jẹ́ kí n lọ mú remote. Madam, on behalf of the entire residents, wọ́n wá wá pé ká wá kí yín, ká wò yín, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Sí pé àwọn tó kù, Ọlọ́run á dì wọ́n mú. Ẹni tó bá ní kò dùn yín, kó mú tiẹ̀, kó lù pa, ká wá wò bó ṣe rí lára. Ẹ pẹ̀lẹ́ madam, ẹ pẹ̀lẹ́ gan-an. Kò sí téwé jábọ́ lára igi tọ́lọ́run ò ní mọ̀ sí, kò sí. Ẹ wá ráwọn méjì tó kù yìí, wọ́n á dirun, wọ́n á dìgbà fún yín lágbára Ọlọ́run. Torí kódà mo lálàá mọ́jú èní tẹ́ ń wò yìí, bí ẹ̀ẹ̀mejì ni mo lálàá yẹn. Mo lálàá pé president àti governor làwọn ọmọ méjì tó kù yìí lágbára Ọlọ́run. Ẹ má sunkún mọ́, Ọlọ́run á rẹ̀yìn lẹ́kún lágbára Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Ọmọ mẹ́ta. Kí ló dé tí Ọlọ́run ò jẹ́ kí president governor senate tó provisional wọn fẹ́ kí sílẹ̀ tó wọ́n bẹ̀? Tí ọmọ mẹ́ta fi fòṣán lẹ́tọ̀ọ́ kú. Má jẹ́ kí n fojú sọkún. Mommy, Mommy, don't do this. You are not helping us. Hi! Shall blow your head off. Who is the man? Ta ló jẹ́ the man? Commissioner. I need your wife and your son. Ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí, ìdúró sísẹ́. Honorable. Ìbẹ̀rẹ̀ ò sí, fẹ́ni tó odò mi, fẹ́ni tó odò mi. Don't let me kill you. Don't show me kakiri. This is the last one. It's my friend. If you padà rí lẹ́yìn mi, you'll be sorry for yourselves. Yes. What is going on? Yes. We're ready to listen to instructions. Shut your mouth. All right, sir. Ọgbọ́n tí mi mọ̀ ni pé wọn ò ní pa wá. The worst, ọmọ ní ká san ransom. Your government killed my best friend. Baby. I really tell sorry me I hope all is Mo sáré. And you fail. Running man. Àgbàlagbà tó ń sáré bí olè nǹkan lè. Ni ó jèrè wá. Mo ní bàbá Ọ̀kan ikú tó ń pojú gbẹ̀yìn ni owó ló ń pa fún mi.
I don't want to lose you. Nǹkan tó ń pa wọ́n nínú ilé ìlú wa o, and I feel it's closer. I want you to run away. And I'm even ready to run away with you. Please, Okunlawo, I don't want to lose you. Hello, pàdé. Yeah, mo ti wà lóòtẹ́ẹ̀lì. But kò sí ẹ̀dá Ọlọ́run kankan tó mọ ibi tí mo wà. Yeah, jọ máa transfer owó sí ẹ kó bá mi gbà nínú ATM tó bá ti ń bọ̀. Yeah, mo wà ní reception kan. Má jẹ́ káyé gbà bí ọmọ mú mi kábíyèsí. Má jẹ́ káyé gbà bí ọmọ mú mi. Check everywhere. God punish you now. Check everywhere. Hello, Mr. Man. Look up. Look up. Mr. Man, look up. Mr. Man, look up. Please don't. Hello. Look up. Don't let me look up. Bàdàbà tán bá fẹ́rẹ̀ bí ògbó. Ọmọ ẹni lèrè ẹni. Bí iná bá kú àfẹ́rù bojú. Fọ̀gẹ̀dẹ̀ bá kú yóò fọmọ rẹ̀ rọ́pò. Bí iná bá kú àfẹ́rù bojú. Fọ̀gẹ̀dẹ̀ bá kú yóò fọmọ rẹ̀ rọ́pò. Àdàbàjẹ́ ń kú fẹ́yẹ̀lé. Òrófó jẹ́ ń kú fa òkò. Èdùmàrè jẹ́ ń kú fọ́mọ. Má jẹ́ káyé gbà bí ọmọ mú mi kábíyèsí. Má jẹ́ káyé gbà bí ọmọ mú mi Èdùà. What are you doing in my house? Bàbá dàgbà tán tá a bá fẹ́rẹ̀ bí ògbó. Where is my son? Where is my son? Where is my son? Mo ní bàbá dàgbà tán tá a bá fẹ́ filé lẹ̀. Ṣé ọmọ la ó filé lẹ̀? Mi ìfẹ́ kọ̀ọ̀kan láwọn kù ni mo wá ní kó jẹ́ ká máa sá lọ. Mo dẹ̀ ẹ́sìpẹ́tẹ̀ mi rí. Did you hear that? She has my son. She called him out. Ọmọ mẹ́ta. Ọmọ mẹ́ta. Ojú mi ti rà rẹ̀. Ọ̀rẹ́ mi ọmọ mẹ́ta. Ẹ̀yin guys, nǹkan kan máa ń jọ mí lójú lórí ọ̀rọ̀ ọ̀gá wa yìí. Kí ni? Ọ̀gá yìí mọ iṣẹ́, wọ́n wà very active, very diligent, wọ́n dẹ̀ wà hardworking gan. So mo wá imagine pé Ọlọ́run ló mọ iye iṣẹ́ tó ti ṣe látìgbà tó ti wọ iṣẹ́ ọlọ́pàá yìí kó tó ní àtẹ̀yìn post tó wà yẹn. Máa wọ̀ ẹ́, ṣé o fi pé O level tí wọ́n fi gbaṣẹ́ lọ̀gá fi gbaṣẹ́ ni? DSC lọ̀gá fi gbaṣẹ́, and moreover wọ́n tún ṣe àwọn special courses kan labroad. Kò easy. Àbí? Ẹ mọ̀ pé education is the best. Ṣé ẹ sọ bóyá ó easy kí wọ́n tó fi hàn ṣe head of special unit? Kò easy. Kò easy. Kò easy. Èmi wọ́n ti ń rò láti padà sí school. Hey guys. Observer. Wàhálà wọn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ṣé believe pé case tàwa lórí ẹ̀ tí àwọn guys yẹn tó ń pa ọmọ chief yẹn? Do you believe that pé wọ́n ti pa first born ẹ̀ láàárọ̀ ẹ̀? Wait, the same case náà ṣe lọ? Yes. Oh my God. Oh, mi nẹ̀. Fact. So nǹkan tó ń dùn mí sí ni pé ọ̀gá wọn máa bú wa o. Wọ́n máa rò pé àwọn ọmọọṣẹ́ tá à ń ṣe ni o. But ọ̀gá náà mọ̀ pa ń try. Ọ̀gá mọ̀ pa ń ṣiṣẹ́, àbí? Mo ń rò kankan, àbí nǹkan tó sọ ni. Ọ̀rọ̀ wo nìyẹn?
Ọmọ, ẹ má yẹ kó yà wá lẹ́nu wípé ó lè jẹ́ pé inú ilé chief ní ẹni tó ń ṣe wọ́n wà o. Ó má dàbí pé àkàndára láàmú ta o. Alright, mommy. Apart from shop day mango, do you have other places you go on a daily basis? Tell us often. Mo fẹ́ lọ. Ṣọ́ọ̀bù tí mò ń lọ gan kó má dàbí ẹni pé mo kàn jókòó sílé fẹ́ fi ìrònú ṣera mi lè ṣe. Níbi tí mo tún lọ. My beautiful sister, ẹ jọ̀ọ́ ṣé ó ní àwọn ibi tí ẹ máa ń lọ àbí tí ẹ máa ń rìn sí tí ẹ lè sọ fún wa for now? Mi ò rí ìrìn tí mo lọ. Ju pé kí n lọ sí library. Sorry, let me take it. For now, mi ò rí ìrìn tí mo lọ. Guys, bring your hands down. Turn it down. Turn it down. You're in the house. Mommy, ó ṣe ní láàánú pé gbogbo ìgbìyànjú àwọn ọlọ́pàá láti mú àwọn ọ̀daràn wọ́n ṣì ń yọ bọ́rọ́. But I have good news for you. The Commissioner of Police wants to pàṣẹ that we should place you, your daughter, àti àwọn tó ń gbé nílé to place you on 24-hour surveillance. Má wàá fòyà. Kò kí n ṣe tó jẹ́ pé àwọn máa tẹ̀lé yín gigigigi. We are plain clothes. Yàtọ̀ sáwọn tó ń sá sínú ewé àbí tó ń sá sínú ibì kan. Ibikíbi tí ẹ bá ti rìn sí, ẹ̀yin, my beautiful sister here, àwọn daddy, gbogbo ibikíbi tí ẹ bá wọ̀, à tẹ̀lé yín, àwọn máa protect yín. Kíní náà máa tì wọ́n jáde, wọn ò ní mọ̀ pé we are on top of the game. Wọ́n ò lè gbọ́n tó jọba. They can only run, they cannot hide. Àbí mo parọ́ ni? Of course, sir. So, guys, pẹ̀lú other team, you will lead the team, yeah? In Mama Wolewa intermittently. No, sir. Kẹ̀dẹ̀ máa fún mi ní every brief, yeah, kó máa jẹ́ every 1 hour, okay? 1 hour. Officer, any? Yes. 1 hour. Yes. Please, be on them. So, if you are at office, but the rest of the guys, they are around. You're safe. See that the body now, it's off one. They will come out and speak with you. Is it well? So after coming back, we are with you. All right, I take my leave. Thank you. All right, ma. Can you What is it again? Ṣé lórí ọ̀rọ̀ àwọn ọmọ iná ni? Ìwọ ni strength tí mo ní lásìkò yìí. Ìwọ náà ló tì mí jáde lónìí kí n ṣeré jáde. You know I've not been happy. Mo ti ń lose it gan seriously. So tí n bá tún padà rí ní position tó wà bẹ́ẹ̀ ni pé ó kàn fẹ́ ṣe mí léṣe dànù ni. We need to stop all this. Ẹ jẹ́ ká gbàgbé ẹ. I'm very sure very soon ẹni tó ṣe irú nǹkan báyìí Ọlọ́run á bá mi mú. Ó kàn jẹ́ pé ilé àpòṣèkà nǹkan rí àti bàjẹ́. I'm tired. I understand. Agbára mi ò gbé. I've been trying to act strong, but it's not working. Ìbọn náà dábàá jẹ̀bù pé mo fẹ́ bá mi kó àgbà. Ìpọ̀jù. I can't take it no more. I'm tired. It's not working. If you continue this way,
sure you understand? I'm trying. Understand? I'm trying to keep it together. iPad mi ńkọ́? My iPad. It's in the room. They tell me to put you away. They put you away. They do should be. Olóyè, dáhùn sí ìbéèrè mi. Mo ní ṣe mọ ọmọkùnrin rí. Ó ti ṣiṣẹ́ lọ́dọ̀ mi rí nígbà kan. Nǹkan tí mo fẹ́ confirm nìyẹn, torí òun náà tẹnu mọ́ bẹ́ẹ̀. Ẹ̀rìn, ó sọ fún mi pé tó bá rí olóyè ló máa sọ ìdí tí o fi ń pa àwọn ọmọ olóyè. Now, olóyè ti wà lórí ìjókòó. Kí ló fẹ́ fi sọ ìdí tó fi pa mí ní ọmọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀? Ẹ̀sà, ó tẹ̀ ṣe yóò dáa. Ó tẹ̀ ṣe yóò dáa. Apààyàn lẹ́ni tó wà níwájú yìí. Ẹ tẹ̀ fẹ́ kí mi àti ẹ̀jọ́ máa rojọ́. Ọmọọṣẹ́ mi ni lóòótọ́. Àmọ́ kí ni ò bá ṣẹlẹ̀? Ohun tó wù kó lè ṣẹlẹ̀, ọmọọṣẹ́ mi ni ó ti gé epo mi, ó ti jàtá mi. Kí ló lè mú tó fi pa àwọn ọmọ mẹ́rin? Ẹ̀sà, ṣé mo lè bẹ̀ yín? Ẹ jẹ́ kó lọ pa. Ẹ jọ̀ọ́, ẹ má jà lọ kọ́kọ́ lọ pa. Olóyè, mo understand yìí. Kọ́ ni o. Ẹbí àsán lọ. Olóyè, ẹ pẹ̀lẹ́, mo understand yìí, but àwa kọ́ la máa sọ pé kọ́ lọ pa. Ilé ẹjọ́ ló máa dájọ́ fún. Iṣẹ́ tiwa là ń ṣe. Wá ṣe promise pé nígbà tá a gba kéèsì pé a máa rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí. Nǹkan tá a ṣe ṣe. Ẹ wo bí tẹ́yìn bá promise mi wípé o ti lọ, definitely adájọ́ máa pa. Mo tí mo sọ ìyẹn. Ok, Ẹ̀rìn, mo ń gbọ́ ẹ. Kí ni ìdí tí o fi ń pa àwọn ọmọ olóyè? Ọ̀gá ọlọ́pàá, ṣe bí chief ṣe wà ẹ́, mo mọ chief dáadáa. Yàtọ̀ sí pé mo jẹ́ kùkù wọn, nǹkan tó wà láàrin wa, ọ̀gá ọlọ́pàá, anybody ò lè rí. Ẹ̀yìn sàrà kí ló ṣẹlẹ̀ ọ̀gá mi sà? O ti bá nǹkan dé. Kàkúndé. Ṣé o fẹ́ pa mẹ́? Ọ̀gá lọ ikú kẹ́ ọ̀gá lójú ló ká mi. O fẹ́ kẹ́ pa mí. Àìláyé ọ̀gá kí ló dé ká mi ṣe. Ọmọ tó gbé wa, ó ṣe o. Sọ mi lépo ọmọ sọ mi lépo ọ̀gá mi lẹ́yìn ọkọ̀ dáadáa. Sọ ẹ rí ilé o sọ wípé ó ń ta epo o lè kọ́ ṣe menstruation. Tó bá dẹ̀ ṣe menstruation mi gbọ́dọ̀ lò tí n bá lò mo máa pa ẹ̀. Kúkẹ́ kò sí bí lójú náà tàbí tó máa fẹ́ kẹ́ pa ẹ̀. Wà á lọ gbé ọmọ yẹn kúrò bẹ́ẹ̀ yẹn sìn wá jẹ́ kó kúrò bí kíákíá. Ó dẹ̀ gbọ́dọ̀ gbé ọmọ mi wá síbi ó pẹ́ ju wákàtí kan. Ọ̀gá mi, 10 minutes. Mo ti rógò báyìí Henry, mo ti rógò mi ò tí ì ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. Ìgbà kékeré lórí lọ́wọ́ mi kò tí ì rí ìgbà ńlá.
ìgbà kékeré tó rí báyìí ó já ní o mo rò pé eré yẹn tó sábọ̀ tèmi náà lè bọ̀ mo ló fi eré bọ̀ látòrí stẹ́pù sílẹ̀ bí èrò pé yìí ní ṣó yìí ní báyìí bá mi yẹ wò èmi ti jí kò yí. ó ti lọ jọ mo wá fẹ́ kó lọ délẹ̀ jọ tó lọ ká ti lọ báwo ló ṣe máa bá mi kílẹ̀ dá. àlọ́jọ́ oníṣòlógún ọ̀gá mi gbọ́mọ̀ mi wà báwọ̀ eléyìí tó wà ní àìtí ìgbọ̀ngbẹ́ mọ̀ bá lè ṣe máa kúrò bí lọ́ọ̀gá gbé àwọn ọ̀rọ̀ yìí ó bà èmi lẹ́rù ṣé ká wá sọ pé wàhálà ti wà rí. àbúrò wàhálà ti wà gidi ìgbà tẹ́ ẹ̀ ti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò tó yẹ kẹ́ ẹ ṣe wàhálà máa wá. kì í ṣẹjọ́ mi àwọn nǹkan ètùtù sí láyìíká ni kò sí láyìíká mi ni kí la fẹ́ ṣe. ó dábàá pẹ̀lú yẹn ẹ̀ tí awo báyìí ń lẹ̀ ní ọ̀gbẹ̀rì a máa pawó dàtàwó ṣe ni. bí báwo. bàbá olóyè ǹjẹ́ ẹ ní àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí bí iṣan ọrùn. ó dàbí pé ẹ fẹ́ mọ̀ discipline mi ni. ìdí. mo ti ṣàlàyé gbogbo nǹkan ẹ̀ fún yín láti ìgbà tí mo ti débi. ó dàbí ẹni pé bẹ́ẹ̀ mi ṣe lọ wájú ẹgbẹ́ lẹ́yìn gbà yọ sí mi. a ní gbogbo àwọn tó súnmọ́ mi tó jẹ́ obìnrin mi ò mọbi tán wà lásìkò yìí ìkànṣó tó pè mí gbẹ̀yìn bí oṣù méjì sẹ́yìn báyìí Kaduna ló wà kò sóbìnrin kankan láyé ká mi ẹ̀yin ní kí ẹ jẹ́ ká mọ nǹkan tá a fẹ́ ṣe. ọ̀dà bàbá olóyè a lè lo ọkùnrin náà. bẹ́ẹ̀ ni. ó ti yàtọ̀ sí táǹsì obìnrin là ń lò tẹ́lẹ̀. nítorí ẹ̀ náà mo ṣe sọ pé a máa pawó dàtàwó ṣe ó ti débi ọgbọ́n. ọkùnrin kan ṣó òun ló wà láyìíká mi báyìí tó wà lárọ̀ọ́wọ́tó báyìí kúkú mi ni ẹni tó ń dáná fún mi gangan ni. ẹ̀yin ẹ̀ dà. kò dá kò dá. kí ló dé tí ò dá. kò dá àfi tẹ́ bá lọ́kùnrin kan bí tí mo lè dìmọ̀ kájọ rò mọ́ra wa dáadáa fún bí ọjọ́ méjì kádẹ́ padà lóhùn kúkú mi ò dá. bí àwọn ọmọ ìyá tèmi. èmi ò tẹ́ mi ò mọ̀ àníkẹ́ kan fún mi kó wá bá mi gbé fọjọ́ méjì kájọ rò mọ́ra wa. tí kúkú ẹ̀ ò bá dá ìwọ kúkú ya wèrè nígbà tá a sọ pé ká lo kúkú kẹ́yìn bá má ya wèrè kẹ́yìn sọ pé kò dá. ẹ mọ̀ dí gbogbo bí mo ṣe ń lo àwọn tí mò ń lo ìkọ̀ṣẹ́ yẹn òun ló ń bá mi wá wọn ó lè má mọ bí mo ṣe ń gbé gbálẹ̀ wọn lórí àwọn orí gbá lọ́wọ́ mi ọ̀nà owó ni wọ́n á fẹ́ fi lò ó. ikọ̀ fẹ́ fọwọ́ mú olóyè. ẹja lẹja ń jẹ sanra. ó ti yé yín. báwo la ṣe wá fẹ́ lò tó rà gbọ́dọ̀ gbé gbálẹ̀ wọn lórí àbí tó bá rí igbá lọ́wọ́ mi àní láti gbà yẹn tó bá rí kọ́ọ̀pù lọ́wọ́ mi tó ṣèdí bí igbá ó máa ń ya ni ó máa ń sá ní kábọ̀ torí pé mo fẹ́ gbé lórí ẹ̀ gangan. ẹ̀yin wọ́n fi tó kù dá mi ṣe bẹ́ẹ̀ mi ni. ó dà dúró mò ń bọ̀ gbọ́dọ̀ bá rú ni lójú àbílẹ̀ béèrè jẹ́ ká béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ rí ajẹ́. olúmọdìmọdì yígbó ká ìwọ òkùnkùn tara ṣàṣà lọ́ọ̀rẹ́ mọdì yí ọ̀run gbọ̀ngbọ̀n. ohun tí ń bẹ lálẹ́ odò mo fẹ́ mọ̀. àbólóyè ẹ̀dùpẹ́ òbí rẹ̀ lábọ̀ ọ̀rọ̀ òbí rẹ̀ ní.
nìyẹn. ó fẹ́ para ó nọ́ọ̀mà láìsọ àmọ́ láìkí ẹ bẹ́ẹ̀ bọ̀ má wà lọ sọ́run lọ́wọ́ òfò dúró ń bẹ́ràn ẹ sí màmí. dúró. organize vacation lójú. torí oríta ń bí kò sálábà ló ń bí. oríta ọmọkùnrin ìyá ògbọ́n lé. Ọlọ́run gbọ́ máa bọ̀. Ini nǹkan ti fẹ́ ràn ẹ́ sí ìyá àgbà. Ó ṣe kókó bọ̀. Ó máa mọ iṣẹ́ jẹ́ bóyá wà yìí. A lọ sọ́run lọ́wọ́ máa rọra o. Ọmọ bá máa bọ̀ ọ́lẹ̀ ìròyìn ọ̀tọ́ àmójú gbà. Àwọn olùgbérù yàn bí a máa ń sọ̀yàn lẹ́nu. Ọlọ́run. Ṣá máa rọra. Jókun yẹn lẹ́nà jókun yẹn lẹ́ mọ̀ bá. Julius sẹ́. Ẹ kó wá bá ẹ kó wá bá iṣẹ́ ò lè fẹ́ ràn mí sí mọ́ mi. Ilé máa bẹ para ìtòótọ́. Wá wọ́n bá kí ló ń ṣe ẹ̀ kí ni pírọ́blẹ́mù ẹ̀? Ọmọ kékeré ara ẹni ẹ̀ náà kí ló tí ì ṣe nílé ayé náà? O ti jẹ gbádùn kankan. Àti pé nǹkan tí kò yẹ ẹ pọ̀jù èyí tó yẹ ẹ lọ. Ilé ayé tó ń wo yòógun ni o. O dẹ̀ tí ì fèsì nǹkankan. Àwọn bàbá ti fèsì èyí tó ju eléyìí lọ náà. Ojoojúmọ́ là ń gbọ́ ego bẹ̀ta. Kí ló ayé tó yẹ pé ikú ló fẹ́ kún ẹ kú? Àbúrò máa rí wọn ni. Ọmọba. Ọ̀nkú, ṣẹ̀rẹ́ mi sí táwọn wò yìí. Ikú ló yẹ kó máa wá mi káàkiri. Ṣùgbọ́n gbà tí kúrò tètè dé, ni mo ní kí n ran kú lọ́wọ́, kí n fẹsẹ̀ ara mi tọ́kú wá bíbá yìí. Ṣẹ̀rí ilé ayé ti sún mi, ẹ jẹ́ kí n máa lọ nkú. Ó lè yé yín. Ṣọwárí ọmọọba, ó ò lè ran kú lọ́wọ́ o. Ṣọwárí tí kú ò bá tí ì dé, kò bá wù ẹ́ kó máa fò sókè kó máa jọun rẹ̀ mọ́lẹ̀ ní. Tó bá ní kú ò ní kú. Ọlọ́run. Tí kú bá tún wá dé, èèyàn kan ò lè dá kú dúró. Ṣé ti má give up kí lójú ẹ̀ tí ì rìn? Ìwọ́n kó lo fáìn tó fresh ni, tó tún wọ designer. Ẹ̀dí wa ló wá fèsì tó tó yẹn. Àti pé orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. Ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́, a ti sọ bẹ́ẹ̀ ni. Ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe náà. Kí wàá ló ṣe ìròní pé ikú ni next thing fún wọ. Ọmọ ìyá mi tẹ́mi bá wà ìrètí ń bẹ o. Ọ̀dọ̀ ọkùnrin ní ẹ o, má sùn lé rárá. Ọmọọba, òun ló ti rí yẹn o. Àmọ́ àwa ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ tó bá ti lè ṣípá ni. A máa tì ẹ́ lẹ́yìn to any length. Máa gbé ẹ débi tẹ́rù ò ti ní báyìí, ó máa dọkùnrin 3 àtàbọ̀. Ayé máa bìrì gan. Mi ò wá òkè alágbà tí bàbá yìí sọ fún program lọ ṣe. Arákùnrin, ṣé mo lè rí? Arákùnrin, ta lẹ́ṣẹ̀ tó di ẹrù ayé lé yín lórí? Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹ ti di òkú ayé bẹ́ẹ̀ ṣe wà yìí? Ẹ ní sùúrù. Gbogbo nǹkan tí mò ń wò láti òkè délẹ̀, kòròfónì, wọ́n ti gba ọlá àti ọlá ara yín. Ẹ ní láti kún fún àwẹ̀ àti àdúrà gidigidi kí ẹ sì ṣe ìràpadà ní kíákíá. Lẹ́yìn yìí, ẹ tún máa bẹ Ọlọ́run kó ṣíjú àánú wò yín. Àlàáfíà fún yín. Láti èyí lọ, o ò ní ṣòro kankan wọn. Má ṣe là ń ṣe ń hàn o. Àtẹ̀ní àlàyé yẹn gan, òun gan ní sinmi mọ́ o. Ọlọ́run, ọ̀dọ́kùnrin 3. Ta ló wá sọ fún ẹ pé olóyè ló lù ẹ́? Ọ̀gá ọlọ́pàá, bàbá tó ń tọ́jú mi, òun ló jẹ́ kí n mọ̀ pé ọ̀gá tí mo bá ṣiṣẹ́ ló lù mí. Dáhùn. Ó ti jẹ́, ó ti wù, ó ti wẹ ọṣẹ oríṣiríṣi. Àwọn ẹni tẹ́ ẹ rí yìí, àbàkù nọ́mà. Ẹ bá ń dá padà sínú ayé kóun náà tẹ̀lé pé bí ọmọkùnrin. Ẹ̀yin àgbà náà lẹ ní kó ṣàbò lè gbè mí, ṣé bí bó ṣe bá mi. Bàbá, ìpàdé ọ̀sán fún mi, kò kókò nọ́mà o. Nọ́mà náà bàbá ìwà yóò nọ́mà. Ó ṣe calculation òun pé kò ní good result. Nǹkan tí mò ń sọ fún yín ni pé bóyá ìwà yìí
tó bá fi lè ṣiṣẹ́ láàárọ̀ tó bá máa di ọ̀sán àwọn ẹ̀fẹ́ ti gbé lọ bàbá ẹ bá wa ṣàánú bọ̀bọ̀ ìbò yẹn kó máa lọ báyìí. ẹ wo ojújojú lọ imú sì jùmú lọ pẹ̀lú èmi kọjá babaláwo tí ń wọpọ́n fá o bó sì yàtọ̀ gédéńgbé nínú oníṣègùn tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sán yìí gbógun bá dé bọ́tẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀rí tí ń gbéyà yìí ẹ jẹ́ kó mọ̀ ṣiṣẹ́ lọ ẹ wo ṣẹ́gbó tọrọ bí n bá fẹnu mi bí n bá fi bá yín ṣòótọ́ rẹ̀ ẹ jẹ́ gbọ́ ṣùgbọ́n bí n bá fi kébì fún yín tẹ́ ẹ bá jẹ́ inú ní òrùn yín kú bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ rẹ̀ mo ti ṣèwádìí lóríṣiríṣi ọ̀gá tí mọdékùnrin ìbá ṣiṣẹ́ rí ó ti lo ṣẹ̀dá rẹ̀ ẹ mọ̀ wulẹ̀ kọ́ a bó ti ń bẹ lórí ìlú òyìn àgbá òfìfo lásán korofo lẹ̀ ń wọ̀ yìí bẹ́ẹ̀ ni ọlọ́run sì nìkan lọ́ba tó lè wòsàn tó lè dá padà sípò àwọn kan gbìyànjú ni. àti tó kàn gùn sọ bàbá ẹjọ ẹ ṣàánú wa ẹ má yẹ kó lọ bẹ́ẹ̀ ṣe lóòótọ́ wọn ti yọ bó ẹ bá wa dá padà ẹ má yẹ kó lọ. àwọn dá padà kò níbi tí rè á gbìyànjú ni o ṣíṣe ń bẹ lọ́wọ́ Olódùmarè bí mo ti wí. ọ̀tọ̀ wa jù náà ni kẹlẹ́dà ẹ̀rọ mi. ìrọ̀ ó máa rọ mọ́ o bàbá wọ́n ti kọ́kọ́ kiri àwọn lẹ́ẹ̀kan wọ́n ní kinní kan ń gbénu kinní kan wà lókè wà ń sàlẹ̀ ó wọ́n lẹ̀ títì. ibi tẹ́mi bá wá gbìyànjú dé ẹ tẹ́tí gbọ́ mi dáadáa o tí mo bá gbìyànjú dé tí mo tọ́jú rẹ̀ dé ẹ̀yin náà mọ̀ rí lára rẹ̀ ṣùgbọ́n mi ò gbìyànjú tèmi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà ojú bá mi. ibà ibà gúnyángúnyán ilé ìlú tí ń gúnyán tiẹ̀ lẹ́bẹ́ lẹ́bẹ́ tí ojúbà ìyàn orúwọ ọmọ lẹ́mọ̀ rókàrókà ọdẹ ìdè tí ìrókà tiẹ̀ ṣàràṣàrà tí ojúbà ọkàrúwọ ọmọ ọ̀dàkọ́tì àgbà ìnà tó gungi láì júbà ń kọ́ ṣẹ́rẹ́ lọ́wọ́ orú wọn kẹ́dùn ni wọ́n fi ń ṣe léegun mọ́júbà hóó eléke adé o eléke adé o eléke adé o ó tutù bí ọ̀ṣun ó tutù bí ọ̀ṣun babaláwo tí ń rè lọ ìgbọ́fọ́ Ọ̀rúnmìlà tí ń rè lọ ìmọ̀ ní ìlú àìmọ̀nìyàn bí ẹni sọ̀pánù gbọ́rọ́gọ́dọ́ onílé iṣẹ́ mi pẹ̀lẹ́mọdé ibi rẹ̀ èrìgì àlọ́gbẹ́mi rẹ̀ ibi rẹ̀ àìfẹ́sílẹ̀ kátúmí àwọn màlúù ibi rẹ̀ èrìgì àlọ́gbẹ́mi rẹ̀ ibi rẹ̀ ẹ̀rì ire rẹ̀ tó ti dàkọ́ lọ ní gúúsù ire rẹ tó ti dàkó lọ ní àríwá ire rẹ tó ti dàkó lọ níwọ̀ oòrùn ire rẹ tó ti dàkó lọ níyọ̀ oòrùn lónìí ni kò ní dọ̀la èmi ní aṣú kẹ́tẹ́pẹ́ arọ̀ kẹ́tẹ́pẹ́ awo orí ìlà ọyá ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀bọ̀ kó mọ owó wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ afẹ́fẹ́ lẹ́lẹ́ lórúkọ tá a pẹ̀ fúfú lẹ̀ òkè tótó ọ̀rọ̀ tí máa ń dun alákọ̀wé igbe ẹkún ní fi kékeré gbogbo rẹ̀ rẹ tó ti sọnù lọ́tún àti lọ́sì èmi wí bẹ́ẹ̀ lónìí wípé kí gbogbo rẹ̀ kọ́ máa bọ̀ ó donírè gbìrè o kọ̀lọ̀bù ẹnu báyìí la fi wúre fún rẹ ni ọ̀rẹ́ ìtẹ́mi wí lónìí fún ọ ó ti dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ wọ ìwọ̀ ìwọ́lẹ̀ onírè ti pàwí sí onídòrò mọ́ sì ti pàwí ṣẹ ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣẹlẹ̀ ọya ṣírí pàtó. abẹ́ ẹ̀ mọ̀ gbọ́rọ̀ ṣé kẹ́mi ọ̀wá ní kẹ́ ẹ̀ mọ́ lọ ni
n lè sọ bẹ́ẹ̀ o. bàbá tí ẹsẹ̀ tó lè sọ pé kí n máa lọ mo ṣe wà mo fẹ́ gbẹ̀san nǹkan tí ṣìfù ṣe fún mi ẹ tó sọ mi dẹni tó jẹ́rú ayé tó jẹ́rú ọ̀run bàbá mo fẹ́ gbẹ̀san torí ẹ̀ làwọn ọ̀rẹ́ mi náà ṣe wà ń bíbáyé fún mi bàbá mo fẹ́ gbẹ̀san ni o. ẹ wò bàbá ẹ sọ wá dọkùnrin ọkùnrin ni wá tẹ́lẹ̀ mo ẹ sọ wá dọkùnrin mẹ́sàn-án. bàbá nǹkan tó wà nílẹ̀ ìtòkùn nǹkan tó jù ní káwa máa lọ rí ká máa bọ ọrẹ kò sí bó bá ṣe lè wù kọ́ pọ̀ tó kọ́ máa dà wá lọ́nà alálẹ́ òní ilé ẹ̀kọ́ mi ìjò tí wàá máa rìn kọ́ fi gbogbo ayé kọ́ fi kó mọ̀ dára kó máa kàn wá ni. ọ̀rọ̀ yín yé mi dáadáa èmi ò ní ẹ mọ́ lọ ìsìn ní ká ẹ mọ́ gbẹ̀san ọjọ́ ẹ̀san ò lọ títì ni kì í jẹ́ kí babaláwo tó bá gbó ṣe mí ẹ wò mí wò bẹ́ẹ̀ bá ti ń débẹ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti dáná sílá ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀san lẹ̀ ń gbà èmi ọ̀wá lémi ò ròyìn lágbára o gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ kẹ́mi ò ṣe pátápátá lèmi ò ṣe fún yín kódà wọ́n gbé yín délé rẹ́súrẹ́sú èmi ò mú yín délé rẹ́súrẹ́sú èmi ò mú yín débi tọ́mọ tí ń kú tí ìyá rẹ̀ ò gbọdọ̀ sunkún abẹ́ ẹ̀ gbọ́ mi dáadáa ìjẹ́kẹ́ ẹ bọ́ yẹ̀kú mulẹ̀ ọ̀yẹ̀kú lẹ bá mulẹ̀ ó sì ti lóhùn ò ní yín dà ó ní bí kú bá ń pa gbogbo ẹgbẹ́ yín ọ̀tọ̀ lọ̀yẹ̀kú lóhùn ọmọ ìyá yín ṣe ó ní bárùn bá ń ṣa gbogbo ẹgbẹ́ yín ṣe ọ̀tọ̀ lọ̀yẹ̀kú lóhùn ọmọ ìyá yín ṣe torí gbogbo aláwẹ̀ òbí pátá ní kú pa ọ̀tọ̀ ńlá yọ̀ tó fún anú òbí ṣe ṣùgbọ́n kan mo fẹ́ kẹ́ ẹ rántí wípé kò sí bẹ́ẹ̀ ti lè ṣe tó ọjọ́ gbogbo ń tóbi ọjọ́ kan tó ní ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n padà ọwọ́ padà báyìí. àwa ẹwẹ́ fi ẹ̀dá ó ṣòlè ṣáàrù wà lágbára ká ló pè sọ. olóyè kí ni àwọn ọmọ ilé kẹ jẹ́ kán jáde ká sọ̀rọ̀ síbi tọrọ wa. olóyè olóyè ẹgbẹ́ gbogbo nǹkan tó sọ àrí. ẹ̀wọ̀n gbọ́ mi mọ́ ní ìtẹ̀lé màrà gẹ́ báyìí ni mi kò yé mi sá ọmọ Yorùbá ni ní ọmọ Yorùbá lè mí náà. bẹ́ẹ̀ ṣe kọ́ láláì ẹ ti ń dájọ́ lọ́wọ́ ara yín ni. olóyè sá ọmọ Yorùbá ni mí o. bẹ́ẹ̀ ni sá ọmọ Yorùbá lè yín. complete lèmi àti bàbá àti ìyá. ok mo bọ̀. ẹrì kò sí nǹkan tí yóò bá ṣẹlẹ̀ kò fún ẹ ní agbára láti ṣe ìdájọ́ ara rẹ̀. àwọn ọmọ mẹ́rin àgbàlagbà èèyàn ló pa ọ́ kò ń ṣe ẹran. anyways by Monday charge the cost kàmájọ pẹ́. bet olóyè pẹ̀lú nǹkan tí ọmọkùnrin sọ yóò gbẹ gbọ́ dáadáa pé ẹ dọ́gbọ́n sí i. kí láàrin dájú tó fi gbọ́ pé mo dọ́gbọ́n sí i. ọ̀gá ọlọ́pàá ṣé ìwọ kan tí mò ń sọ ẹ tẹ́ bá fẹ́ rí àrídájú tá a bá délé wọn ẹ máa mọ nǹkan tí mò ń sọ. ẹ̀sà gbogbo eléyìí tó sọ yìí àwọn abúlé lásán ló sọ ẹ̀yin lẹ́jẹ̀ fásà. ó ti yé mi. olóyè ọmọkùnrin àtàwa àtẹ̀yìn à lọ sílé yìí à lọ ṣe ìwádìí fínífíní ẹ lọ sẹ́ẹ̀sì lẹ́yìn olóyè wo tí nǹkan kan lọ́rọ̀ tó sọ tó bá rí bẹ́ẹ̀ tàbá anything tó máa implicate nínú lẹ́yìn láti bẹ̀rẹ̀ ẹ lọ nìyẹn. ìtẹ́tù bẹ̀rẹ̀ lọ sí ìgbésà ẹgbẹ́ àjọ ojú ọ̀rọ̀ ìkáwọn ọmọ ẹ jáde mi ní mi ò lọ mi ní kó má tẹ̀lé mi lọ sílé bọ̀tẹ́ ní kó mo jáde lọ kó mọ̀ sí ọ̀dọ́ náà olóyè ẹ sá mo mọ orí èyí náà torí pé tí wàá fojú fò báyìí ẹ lè ní fámìlì àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ṣe ti lu àwọn kan. ṣé bá náà ni ó sọ bọ́lá yóò ti rí. ẹni sọ̀rọ̀ ọmọ Yorùbá. ohun ọ̀fọ̀ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá. ẹ ò understand dáadáa ìdílé ọmọ Yorùbá ẹni ó ti lọ sí mo ní mo lọ. ibo ni mo lọ. Óyá
máa tẹ̀lé iná alọ́sọ́nà chip ẹ̀ arrange for olóyè ẹ̀yin lẹ́tọ́ pàṣẹ ẹ̀kọ́ jẹ́ mi arrange for come on move. Bó ṣe wà yìí, ṣé o máa lè ṣiṣẹ́ wa ṣá? Mo máa lè ṣe bí ẹ̀ ń forí dólẹ̀ ṣe. Má ṣe. Ó dẹ̀ lójú àbí. Má ṣe. Ó lè gan bọ́ọ̀sì, ohun tó fẹ́ fi pèrò dà. Òkè Ṣàòdòrò, college ti kú sí ni. College. Wọ́n máa ń pè kọ́ nìyẹn. Tó bá ti wà ń bus stop, àyè máa gbọ́. Ìlọrin ọ̀fàjà ṣé òróòmù àràn. Ìlọrin ọ̀fàjà ṣé òwò. Oya, ṣe ti wọlé. Oya sọ bẹ́ẹ̀. Ìlọrin ọ̀fàjà ṣé òróòmù àràn. Ìlọrin ọ̀fàjà tí ó dàmúra. Má sì ń sọ. Ìlọrin ọ̀fàjà ṣé òróòmù àràn. Ìlọrin ọ̀fàjà. Ó dáa pé yẹn fẹ́ le jù àbí. Ẹ jẹ́ kí n gbé ẹ wálé. Oya, àwọn sọ pé olùtí alákìjà fún Nàìjíríà abúlé àdó. Ó máa yẹnu sọ ni o. Olùtí alákìjà fún Nàìjíríà abúlé àdó. Wọlé pẹ̀lú change ọ. Mo máa ranjú mọ́ wọn. Sọ̀rọ̀ mi yí ẹ. Kò sí problem. Mo ń wò wípé bóyá káwábì kan fún yín ládùúgbò kẹ́ ṣe auxiliary nursing níbẹ̀. Èmi ò kọ́ṣẹ́ àdúgbò, èmi ò kàwé ni o. Mo fẹ́ mọ àpàdé àti àlùdé nọ́ọ̀sì gangan. Òun gangan ló wẹlẹ́dàá mi sí. Mo fẹ́ lọ school lọ kà ní. Tẹ́ fi máa di registered nurse. Tí fi di nọ́ọ̀sì àgbáyé tí gbogbo yín mọ̀ tí wọ uniform mi báyìí tí mo sakọ. Tí fi bá rò ha kiri rírà yìí. Ẹ má worry, èmi náà mo dẹ̀ máa assist yín, màá máa fún yín láwọn tutorials kọ̀ọ̀kan. Ẹ fún mi ní. Màá kọ́ yín ní ìwé bẹ́ẹ̀ ṣe máa tẹ́ fi máa pass exam, tẹ́ fi máa wọ nursing school láti study nursing science. Bíi lesson. Ẹ ó ti yé mi náà. Ó yá. Ẹ ṣé. Ẹ gbé báàgì yín wá. Ẹ jẹ́ ń gbé. Ẹ bọ̀dá mi, ẹ kú àlejò mi o, mo dé sí lọ́rùn. Nílé gbogbo. Ó mutí ni. Mo mú o. Sẹ́rí gbogbo pẹlẹbẹ mọ́ mi ti mẹ́ sọ́ọ̀bù. Bí n bá jáde bá gbé hànú báyìí. Ń jò mọ̀ ń ju náílọ̀nù rẹ̀ tí tún gbé mi. Sẹ́rí àwọn ilé, wọn kù kílè tó mọ̀. Ikú ògbé wọn pa ni. Wọ́n ọmọbìnrin mo ń kìlọ̀ fún ẹ o. Mo ń kìlọ̀ fún ẹ. Kí ló dé gọ́nà? Kí ni mo ṣe fún ẹ? Ṣé mi ò fi ṣíyàwó ẹ̀ mọ́ nínú ilé yìí ni? Wàá tún jáde gbà tó bá wù ẹ̀. Wàá dẹ̀ dé gbà tó bá wù ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé àmọ̀dọ̀ ní mi nínú ilé yìí ni? Kí ló dé náà? Kí ló bá kàtìkàtì tó ń sọ ìwà? Mo fẹ́ mọ ibi tó ń lọ. Yes. O fẹ́ mọ ibi tí mo ń lọ? Bẹ́ẹ̀ni. Torí orí ẹ ò pé. Jọ kí ló ń fẹ́ nu relationship tí mi kì í fún ẹ ná? Ṣọwọ́ ni mi ò fún ẹ tó ní àbí kíni? Mọ́tò táwọn ẹbí ẹ kọ̀ọ̀kan ògùn rí múra sí díẹ̀ tó ń. Aṣọ ọ̀gbàlódé ló ń wọ̀. Débi owó cream ẹ̀mí ni mò ń san. Ṣé torí owó ni mo ṣe fẹ́ ẹ ni? Torí kí ló ṣe fẹ́ mi? I need attention from you. Bẹ́ẹ̀ni. Orí ti ń dùn ẹ̀. Kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin náà tẹ́ máa ń ronú báyìí ná? Ọkùnrin tó máa fún ẹ ní attention 100%. Kò ń ṣe rí ọkùnrin bíi tèmi o. Ọkùnrin tèmi máa hustle fowó. Mi ò ní attention kankan tí mo fẹ́ fún ẹ. Test Tashi. The result shows that your heart is very weak. I don't think it can last for 3 months. Bafemi, you left everything for me. How can I be that selfish? You don't want me here, do you? Me can't for anybody around for now. Mom? Ṣé ohun tí wọ́n gbà ọkọ máa ṣe ní hòtẹ́ẹ̀lì ló ń ṣe yìí? Tọ́mọ yọjú àwọn èèyàn kiri. Ọ̀rọ̀ yìí ò ń ṣe bí wọ́n ṣe ń gbé o, ó ń ṣe ṣeré-ṣeré o. This is a matter of life and death. Except for some kind of magic. If something happens and she stops loving him. O máa lose focus ọ̀rẹ́ ò yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o.
I guess you had so much fun and you forgot your wife is crippled. Ẹ̀yin lẹ tèmi sí kíní o. Never mind. Nígbà tó fi ìyàwó ẹ̀ ta tẹ́tẹ́ tán, o fẹ́ máa play hero card ní ìbàdí. Shut up! Àṣírí ẹ̀ ti tú oníṣekúṣe oníranù olè ọ̀lẹ ọ̀fọ̀ àtọ̀ọ́lé olójú kòkòrò. Kí ló dé ṣọ́fọ̀bìnrin ṣọ́fi ṣépè fún ẹni? Kí ló tiẹ̀ máa ń ṣe ẹyọ ọkùnrin tẹ́ kì í ní ìtẹ́lọ́rùn láyé ìgànná? Kí ni nǹkan tó kù tó tún fẹ́? Kí ni nǹkan tó wá lára obìnrin tí ò sí lára mi tán? Tó jẹ́ pé o gbọ́dọ̀ rí anything under skirt báyìí ó mọ̀ máa gbọ̀ tẹ́lẹ̀ kiri ṣé wọ́n fi ṣépè fún ẹni? Ṣé wọ́n fi ṣépè fún ẹni? Kí ló ṣẹlẹ̀? Ó tiẹ̀ ti sú mi. Ṣé o ní níbi tá a dé yìí? Ó ti sú mi pátápátápátápátápátá. I am done with this relationship. I'm not interested anymore. Ó ti tó gẹ́. Eléyìí tó ṣe fún mi ó ti tó. Mi tiẹ̀ mọ̀ kí tiẹ̀ gan kí ni nǹkan tí mo gain nínú relationship yìí. Kí ni mo gain gangan pàápàá? Kí ni mo gain lọ́dọ̀ ẹ̀? You don't have my time. You don't love me. You don't do anything for me. Kí ni nǹkan náà? Kí ló dé? Ẹni lè tutù báyìí. O máa ti sáré bínú. Gbogbo nǹkan ló máa ń jalè lórí. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ni nǹkan tèmi àti Ekila jọ enjoy nínú relationship? Kí ni nǹkan náà? Ó ti sú mi. I'm leaving. I'm leaving you and I'm leaving for good. I'm leaving. I will leave. I'm leaving. No. I'm leaving you. I'm not interested again. I'm leaving you. Mo kàn ní wá sọ fún ẹni. I'm leaving. And mo tẹ̀ tún fẹ́ sọ nǹkan mi fún ẹ̀gọ́ pápá. Mo tẹ̀ try láti pè mí. Tó bá wọ̀ pé òkè bí bó ṣe pè mí the other time. Tó wá rápá tó ń bẹ̀ mí tí mo gbà one time yẹn mi ò ní gbà lọ́tẹ̀ tó bá try láti bẹ̀ mí mi ò ní gbà. I'm leaving. I will leave now. I'll leave. Madam, àbúrò ẹ̀ Dayọ̀ kó má try ẹ̀ o kó má pè mí o tó bá wọ̀ kó o lè pè mí kó má bẹ̀ mí ọ̀yọ̀ bí i bóyá wọ́n pẹ́ mẹ́yẹ̀ màtúgbà mi ò ní gbà tẹ́lẹ̀ bọ̀dì bá bẹ̀ mí lọ́tà yìí mi ò ní gbà. I said I'm leaving. Jùwọ́ I'm leaving now. Ṣé o ní sọ̀rọ̀ ni? Àbí ọmọ gbà mí kẹ́ ẹ̀? Ṣé o dẹ̀ fẹ́ sọ bí dájá tó ń gbó ni? Àbí kí ni ìtumọ̀ lé irú owó ò lélẹ̀ náà? Mo ní mo lọ. I'm leaving o. I'll leave o. I'm going to leave finally. Okay, I'm gone. Hey! Ẹlẹ́dàá mi o, orí ìyá mi o. Hey! He has done for me, oh. What my courage cannot do, he has done for what my courage cannot do, he has done for me. Just too great to bear. Lérò pé bóyá ọmọ oko ni mí o àmọ́ ìyìn nílé fọkùnrin kankan tágbàlagbà lè wà ọba mọ̀ sí ìyìn sì mẹ́ni kankan lákùrẹ́ lóní skólóbó nìkan náà mo mọ̀ bí bá wà lè lọ sọ fún wọn pé fẹ́ fẹ́ mi. lóní skólóbó àrí. Everywhere you go, me I go follow you. Oh, yeah. Rere, ni wọ́n fàyè mi ṣe. Rere, ni wọ́n fàyè mi ṣe. Nítorí ọjọ́ ọ̀la èmi
ó ṣe rere kọjá lámì lè sunwọ̀n torí mo ti mọ̀ pé ìkà ò pé èsùn wọn kò sóhun ó fi ìkà ṣe rere 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 ni wọ́n fọjọ́ ẹ̀mí ṣe oníbànà mi ti rí àlọ́ oníbànà mi.